Africa Content TV. Ó wà nínú wáàsí tí mo ṣe fún Kwamwan. Yabuna rijala. Àwọn kan dúdì ènìyàn, àwọn kan kọ́lé kiri, ilé ó dahoro, mọ́tò ó dahoro, àwọn ọmọ tá a bá dùjọ wọn lọ́mọ ní òní. Wagaru yabuna likura. Ẹ bá ń jíṣẹ́ fún Kwamwan tó bá dàyé títí kọ́mọ́ gbàgbé àwọn ọmọ ọlọ́mọ tí bẹ lọ́dọ̀ rẹ̀. Mayigun ganu. Kó ṣoore fún wọn bí ìgbà tí ọmọ wọn rí, bí ìgbà tí ò retí èsì. Etí ò nílé kó kọ́lé fún kó ṣe sàrà. Olówó onífújì nílẹ̀ Yorùbá tí ó lówó tó Kwamwan wọ́n yẹ̀ wò. Ẹni ó lówó jù nínú àwọn oní hip hop gan gbà fún. Kí ni ó kọ ètò olówó jù yẹn? Wizkid. Ó gbà pé bàbá ni fada. Ọgbọ́n Kwamwan kọ́ ló fi kó orin jọ. Ó nìkan kọ́ ló mọ orin kọ o, àwọn kan mọ orin kọ jùlọ. Ó nìkan kọ́ lóhùn o, àwọn kan lóhùn jùlọ. Gbogbo ariwo ganu kí Kwamwan kó tàtàrí lè kó pìkì àwọn ẹ̀kọ́ kan. Ọ̀kan lára ẹ̀kọ́ tí Kwamwan ó pìkì ni pé èèyàn mélòó lòun build láyé. Àwọn tó ti build kọ́ máa dúpẹ́ fọlọ́run. Àwọn míì tí ò ti build kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kó tètè bẹ̀rẹ̀ sí build. Ọjọ́ dalẹ̀ lọ. Ìta àbádẹ́ ṣe ni ó ti ròyìn. Wọ́n fún kan náà àwọn ọmọ wọn ní 25 million. Oore tó dáa tó yẹ ò ṣe o. Kán rántí àwọn tó kù náà. Tí wọ́n bá kọrin tẹ̀lé wọn, kán wá bísínẹ́sì kan fún wọn. Kò sóore tí wọ́n lè ṣe fún yàn tí wọ́n sọ pé lágbájá ṣe mí lóore. Kò sí kankan náà wọ́n wì. Èyí tí wọ́n sì ṣọ́ọ̀pù fóònù fún. Èyí tí wọ́n sì ṣọ́ọ̀pù bábà fún. Èyí tí wọ́n sì ṣọ́ọ̀pù dry cleaner fún. Kán sí fún wọn lọ́kọ̀ọ̀kan. Torí ìrègùn la fi sóore o. Àbára Sukuna. Torí ìrègùn, torí àìmoore la fi ṣèrègùn. Gbogbo mọ́tò tẹ̀mí lò. Bàbá Sukuna, àwọn ọmọ kéwù mi mọ̀, wọ́n máa ń salivate ni. Wọ́n mọ̀ pé tí wọ́n bá ti lo mọ́tò kan tó bá ikọ́dún méjì mí níta. Èwo nu yín ló tún níjì eléyìí ọ̀yà wọlé náà gbélé yìí máa gbé lọ ni wọ́n ti mọ̀. Bá wa gbé mọ́tò fún tákọ́ lọ ta pírọ́blẹ́mù tiẹ̀ nù. Ó ti kú òní kò sí kankan fún mi, mo ti ṣe fún wọn náà. Ọlọ́run ṣàánú Kwamwan o. Oore mo sọ lórí program tí mo ṣe mo ní oore tó kọjá ẹ̀ka Kùránì fún, ó kọjá ẹ̀ka Bíbélì fún, ó kọjá agbẹ́bọ fún. Oore tọ́lọ̀ máa ń ṣe fáwọn kan tí ò nídìí pé bó o lọ ṣe fẹ́ràn èmi Ọlọ́run tó tọ́lọ̀ wọ́n kàn ju oore sọ́dọ̀ ẹ̀. Lóore tọ́lọ̀ ń ṣe fún Kwamwan. Màmá tó bí ó ṣeé ṣe kó jẹ́ pàwọn ní àtọ̀rọ̀ ẹ̀ oore yẹn pọ̀. Ta ni wọ́n bí tá àti ọmọ bá president sọ̀rọ̀ bá? Ètò wọn ti di awo, wọ́n ti di múlẹ̀. Kì í ṣe awo tí a ń gbẹ́ bọ̀, wọ́n ti di ọ̀rẹ́ múlẹ̀. Ọjọ́ ìtànà tí a ti jọ bọ̀. Níjọ́ tí wọ́n wà ní campaign kan ní Teskim lẹ́kọ̀ọ́. Kwamwan kọrin kan, orin ìṣẹ́jú kan, mo dẹ̀ ń ti báyìí bọ̀, mo sì ń kọ̀wé bí odidi kan lórí ẹ̀. Èmi tẹ̀lé Sade Tinubu jọ náà. Wọ́n sọ fún wọn ní orin tí Kwamwan kọ yìí ìṣẹ́jú kan ó dẹ̀ summarize gbogbo tí a fẹ́ lò bẹ́ẹ̀. Lọ́jọ́ náà ló ń kọrin gbogbo woro sí woro gbogbo kòtò sí kòtò ẹtúyáyá ẹ dìbò fún Tinubu gbogbo tí a fẹ́ sọ bẹ́ẹ̀ ó ti summarize ẹ̀ tán. Ọlọ́run ṣe Kwamwan Ọlọ́run dá lọ́la kan. Ọlọ́run ní fàsẹ́yìn, kò ní tòlòsì, kò ní ṣubú. Àmọ́ táwọn èèyàn bá hẹ́ ti èèyàn jù kéèyàn náà máa fura pé kí ni mo ṣe o, gbogbo ẹ̀ náà kọ́ ni lára o. Ẹni ayé ọ̀bá rí jẹnu ọlá ẹ̀wọ̀n lára ẹ̀. Kwamwan nínú Islam á ṣe ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ti pé báyìí. Ẹnìkan ló lọ bá ọba kan tó jọba Islam, ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jọ sáyé rí ni nígbà tí o ti jẹ kankan. Ó ní mo fẹ́ rí àwọn mẹ́gáàdì bá jìnnà wọn ló lè wọlé. Mi lè rí ọ̀rẹ́ mi tá a jọ síwé dàgbà wọn ló lè wọlé. Ó ní mi kúkú bá wíńgò jẹ́ pé kọ̀ọ̀rán tí ẹnìkan mọ́.
ẹ dákun yàn mélòó la fẹ́ rántí inú ẹni àjọṣèwé dàgbà. tí ọba sí pé mi àti bàbá náà mọ ríra lẹ́nu ọlọ́run lọ́mọjọ́ tá a ti sọ̀rọ̀ kan ló bá mú pẹ́ẹ̀nì ó mú pépà ló bá kọ ó ní ẹ bá ń fún nínú ilé kí ni tó kọ síbẹ̀ àtẹ̀bí kúrò ìbílẹ̀ àwùkàjì lè jù sáàtì. wàyí nínú aláàkàmì ń jìnnì dìlì dàírí. ó ní ẹ bá mi sọ fún ká dáadáa. àtẹ̀bí kúrò ìbílẹ̀ bá fúkàjì lè jù sáàtì. nígbà tó ń sọ ìta lẹ́nu ọ̀nà ilé barista ṣe rántí. àtẹ̀bí kúrò ìdílé bá sókàjì lè jù sáàtì. nígbà tó lásọ lára tó jẹ́ pé awọ ràkúnmí awọ ewúrẹ́ ló fi rán sọ awọ ràkúnmí ló fi rán bàtà mo wá jẹnu ọ̀nà ilé ẹ̀ oníkàmájẹ wọlé. wàyí nínú aláàkàmì ń jìnnì dìlì dàírí. wọ́n fi lé ọba lọ́wọ́ bọ́ba sì ká ọmọ ẹlẹ́nu rẹ́sọ̀ tó lè sọ̀rọ̀ ẹ̀ sóhun náà àwọn táwọn ti jọ ṣèwé ó ní mo ti mọ ọ̀rẹ́ mi ni bóun ṣe ń tiẹ̀ nu ẹ̀jẹ̀ ń jáde tì lọ́ba jáde nígbà jáde ọ̀rẹ́ mi mo dé mo rí ntọ́ ọkọ̀ sáńjà tẹ́lẹ̀ ni ó ní fàjúdílé yàgùnlẹ̀ náà kì í sọ̀tẹ́ bí máa lè fàyè ní. fàdí àzàmtù aláàlímọ̀sírí. ó ní fàjúdílé tó bá ní ntọ́ bùnmi wọ́n ti láwọn ní ọ́ bùnmi ní ntọ́ bùnmi yàgùnlẹ̀ náà kì í sọ̀tẹ́ ló pèrè tó jẹ́ pa bàbá rẹ̀ ò jẹ́ kárí láyé. mo bọ̀ níwájú ọba ìwọ tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ jẹ́ kankanrí láyé ọba ìjẹ́bẹ̀rí tí dàpọ̀ àyà ni ọ lọ́ba tó lè pàṣẹ pé ká pa kásì pa lójú ẹsẹ̀ ọba yìí wá dákẹ́ ó ronú lọ ó kàn sọ yìí pé lápèjúwe ó ní ẹ bá mú $1 million ẹ bá fún $1 million ọkàn jù sí ọba gbà ó lè kéré o ètò mo retí lọ́dọ̀ rẹ ju báyìí lọ o bó ló ṣe wá fún mi $1 million bó ló ṣe fún mi $1 million ọba bá tún rẹ́rìn ọba tún ó ní ẹ bá mú 5 sí ọjọ́ 6 wọ́n tún jù sí tó ti débẹ̀ ó ní débẹ̀ bọ̀ ọba ní ẹ bá mú 4 ẹ pàjọ ẹ̀ dé ọjọ́ 10 million lọ́ba gbà ó gba owó tán lọ́ba káwọ́ mọ́rí ó ní fásitì ànálẹ̀ di àtọ̀ kàmúlíkà. fọlá mọ̀kẹ́ tùrú sàlẹ̀ sẹ̀rìrì fọlá mọ̀kẹ́ tùrú sàlẹ̀ sẹ̀rìrì. ó ní kábíyèsí ọlọ́run. fasubuhana lẹ́bí àtọ̀ ọba tó kàmúlíkà. ẹgbẹ́yàn ṣe jókòó lórí ìtẹ́ ọba ọba tó kẹ́ ọbẹ̀yàn ṣe lọ ọlá olówó ọlọ́lá àwọn tí a fẹ́ jẹ́ ń bẹ̀ ọmọ ta fàbá ọ. fasubuhana ọ̀sẹ̀ lomi lẹ́sẹ̀ kankan ju kọ́ fẹ́ jẹ́ ń bẹ̀ lọ. àtọ̀ kàmúlíkà. ọba fẹ́ jẹ́ ń bẹ̀ ìwọ náà ju díẹ̀ sí yóò gbẹnu dákẹ́. yóò gba 2%. nbẹ́nu àwọn afọ àti ẹnbú ọ tó jẹ́ pàwọ́ tá a wá bẹ̀ gan làwọn náà bínú pé kí ló dé tèmi ò sí bẹ́ẹ̀ bí ò bá rí bẹ́ẹ̀ kí la bá lọ tá a bá bọ̀ ganu ọ̀ganu ó ṣe wá dariwo báyìí ọlọ́run bàbá tiẹ̀ fẹ́ bú Wàsíù Àyìndé padà rántí àyà yẹn wàá ń kíbutún fàákìbú bìmífìlì mọ́ ń kíbutún bíi. وإن عوقبتم